èèyàn lè bọ orí in a simply way nínú ilé but nígbà míì máa ń wà orí máa ń require nǹkan tó jẹ́ wípé ó máa demand pé kéèyàn bá yín bọ ni àwọn tó bá mọ̀ nípa ẹ̀ bẹ́ẹ̀ ni nígbà míì a máa ń lé lẹ̀ kí lórí fẹ́ gbà torí bá béèrè àgbọn lásán àtomi ìdéyàn lè ṣe ń lè rẹ̀ ni ṣùgbọ́n torí bá ti ń lọ pé ẹ fún mi lẹ́yẹlé ẹ fi ẹyẹ tòsí ẹ fi ìgbín bọ mí òbúkọ ni mo fẹ́ ó lè béèrè àgbọn abiwo làǹdẹ orí èèyàn ni torí bá máa gbé nǹkan ńlá wá ó máa béèrè nǹkan ńlá nígbà míì torí bá dẹ̀ máa ṣẹ́gun ńlá fún yàn á béèrè nǹkan ńlá so ẹlòmíràn lè nìyẹn kí ni mo kí n forí mi torí yẹn bá lọ ní àgbo ni mo fẹ́ gbẹ́lẹ́ mẹ́ owó yẹn ti pọ̀ jẹ́ mi ò lè fẹ́ omi ilẹ̀ ó máa ní ìdí àti túmọ̀ torí yẹn fi béèrè nǹkan yẹn. èrò wọn pè pé lágbájá ọmọ lágbájá yóò sì dáhùn so kí ló wá dé tí wọn lè orí bọ à ń pè kankan nílé orí bí icon tó represent orí ni a máa ń ní lọ́dọ̀ tiwa so òun la máa ibẹ̀ láti máa ń pe orí bọ so ó bọ́ sí ó máa jẹ́ náà ṣe bẹ́lẹ̀ dá ní spirit ni ó máa dáhùn ṣe bá máa ń pe orí pa wọ́n dẹ̀ máa ń ṣe nǹkan ìka àforí níbi tó lórí ò sí ń bẹ̀ so tá a bá pẹlẹ́dà fún orí. ó làwọn pòkú yóò sì nígbà tá a bá ń pe orí yẹn a máa sọ pé orí ẹlẹ́dàá alágbájá mò ń pè mi ò pè é fún kú mi ò pè é pa o mi ò pè é fáwọn mo fẹ́ fún ẹ ní ìbọn ni o kò wá gbà bọ àìmọye èèyàn tó ń pọ orí tó ń dúpẹ́ ẹ mọ̀ pé mi ò kì í ṣe èèyàn tó máa ń brag kánípò jẹ́ èèyàn tó máa ń brag tó máa ń ṣe mo ní a lot of testimonies wọ́n sì balàgbà máa ń sọ̀rọ̀ kan wọ́n á ní torí bá kúrò lára gbogbo ara yòókù ti useless orí ní gbé gbogbo nǹkan yòókù rìn ẹni tí ò lórí lọ́rùn ṣó lè rìn dáadáa kódà béèyàn bá lórí bẹ́sẹ̀ bá gé yóò sì wà ní ayé kéèyàn lórí kápá àtẹsẹ̀ méjèèjì tún gé kódà kó jẹ táǹkùràkù láàbọ̀ ara torí bá wà ńbẹ̀ ó sì jẹ́ èèyàn orí ẹni òun làwúre orí ní vital role tó play orí náà ti ní látòde ọ̀run wáyé béèyàn bá fẹ́ bímọ ń sìn bọ orí ni wọ́n mọ̀ retí bẹ́ẹ̀ ọmọ ò bá lórí wọn lè pè lọ́mọ. orí là mú wá àkọ́kọ́ mú wá. bẹ́ẹ̀ ni orí ní àwọn ìjàdù bí sẹ́yìn ẹ̀sìn ọmọ ìjàdù ọ̀nà. bẹ́ẹ̀ ni orí ní síwájú nínú ìrìn àjò ẹ̀dá tá a bá wá sọ̀rọ̀ nípa orí bíbọ òrìṣà ní orí lọ́tọ̀ orí is a deity lọ́tọ̀ fúnra rẹ̀ òrìṣà ní. bẹ́ẹ̀ ni wọ́n á ní orí ẹni làbá bọ ká tó bọ̀rìṣà àní fòrìṣà sílẹ̀ o orí ẹni làbá bọ ká tó bọ̀rìṣà orí là bọ ká tó bọ̀rìṣà orí làbá bọ ká fòrìṣà sílẹ̀ orí làbá bọ ká tó bọ̀rìṣà nítorí pé orí gan làkọ́kọ́ kó tó kún òòṣà bí ò bá dáa fún ni èèyàn ò ní rántí láti ṣe nǹkan míì orí ṣe kókó nínú ayé èèyàn orí ẹni ní máa ń gbé ni bẹ́ẹ̀ ni orí inú dẹ̀ rèé a máa ṣiṣẹ́ pẹ̀lú orí òde a máa ní kó orí inú mọ̀ bá tòde jẹ́ orí wà very important ní gbogbo nǹkan tí èèyàn bá máa ṣe láyé orí ló ń dìde èèyàn orí ẹni náà ni kì í gbàbọ̀dè tí àwọn bá ń dìtì àbí nǹkan kan ò fi ní rí yàn pa orí ẹni ní ìjẹ́ káwọn gbé nípa kán rí yàn mọ́ kán géèyàn lórí orí ẹni ní gbé aláwo orí kò ní orí la fi ń mẹ́ja nínú kòkò orí la fi ń mẹ́ran láwo bẹ́ẹ̀ ni so orí ní gbére kò ní tí orí ẹni bá máa burú níbi tó bá yẹ kó ti ṣe àánú fún borí bá ti burú wá ní ẹ̀ má dà òun kọ́ ló tọ́ sí ẹjọ́ pẹ̀lú mi bẹ́ẹ̀ ni orí ti burú nìyẹn orí wa máa burú òun ló fi yẹ ká máa tọ́jú orí wa wípé orí mi mo mọ̀ pé ìwọ ló lè bá mi ṣe ìwọ alágbàwí mi mo ti fún ẹ jẹ mo ti fún ẹ mú béèrè wá fún mi orí bíbọ is very good at least fún ọmọ ènìyàn once in a month. kò sì dín bóyá kírísítẹ́nì èèyàn bóyá mùsùlùmí lèèyàn. orí ò mọ̀ pé èèyàn lẹ́sìn. ṣé máa lè mọ ṣe fúnra mi nílé mi kí ló lè mọ fi ṣe. èèyàn lè bọ orí in a simply way nínú ilé but nígbà míì máa ń wà orí máa ń require nǹkan tó jẹ́ wípé ó máa demand pé kéèyàn bá yín bọ ni àwọn tó bá mọ̀ nípa ẹ̀ bẹ́ẹ̀ ni nígbà míì a máa ń lé lẹ̀ kí lórí fẹ́ gbà torí bá béèrè àgbọn lásán àtomi ìdéyàn lè ṣe ń lè rẹ̀ ni ṣùgbọ́n torí bá ti ń lọ pé ẹ fún mi lẹ́yẹlé ẹ fi ẹyẹ tòsí ẹ fi ìgbín bọ mí òbúkọ ni mo fẹ́. kí ni ká àbàmúrẹ́dẹ́rẹ́dẹ́ àbí àgbo abigini kan abiwo làǹdẹ. ó lè béèrè àgbo abiwo làǹdẹ orí èèyàn ni torí bá máa gbé nǹkan ńlá wá
ó máa béèrè nǹkan ńlá nígbà míì torí bá dẹ̀ máa ṣẹ́gun ńlá fún yàn á béèrè nǹkan ńlá so ẹlòmíràn lè nìyẹn kí ni mo kí n forí mi torí yẹn bá lọ ní àgbo ni mo fẹ́ gbẹ́ lẹ́mẹ́ owó yẹn ti pọ̀jù mi ò lè fẹ́ omi ilẹ̀ ó máa ní ìdí àti túmọ̀ torí yẹn fi béèrè nǹkan yẹn. a ti gbọ́dọ̀ fún. bẹ́ẹ̀ ni orí náà wà ní béèrè nǹkan téèyàn ò ní nǹkan kan tí mo mọ̀ nìyẹn bẹ́ẹ̀ náà lòrìṣà ò ní béèrè nǹkan tẹ́ ẹ̀ ní òrìṣà kankan ò ní sọ pé yá lọ jalè tàbí kó lọ yá lápòkò torí pé o fẹ́ wá bọ wọ́n n tó bá nílò fún wọn at a particular time ṣùgbọ́n tó bá fẹ́ gba nǹkan ẹni nǹkan yẹn ni lórí mi máa fi béèrè so ìgbà yẹn èèyàn ò lè bọ́ fún rẹ̀ tó bá ní ẹ fẹ́ já boríborí ẹja àjàbọ́ ẹja borí náà ni ẹja àrò bóyá kódà ó lè béèrè ọ̀nì bẹ́ẹ̀ ni wọ́n máa ń rí dáadáa kò sí nítorí ò lè béèrè ṣùgbọ́n máa nídìí àti túmọ̀. ṣé kò ní béèrè ẹkùn dé kò ní béèrè kìnìún. bó bá béèrè ẹkùn àti kìnìún ó ti mọ̀ pé ẹ lè mú náà wá náà nìyẹn. bóyá bá ti mú wá ló ṣe ṣe. tó bá ti béèrè ẹkùn lọ́wọ́ yẹn bóyá ọlọ́dẹ lẹ́ni yẹn tó mọ nánú ìgbẹ́ oríire ohun gbogbo. ṣùgbọ́n ìjùmọ̀ èyí bọ́ kó mọ̀ rí èsì ayò. orí bíbọ is very very good ó dáa gan. ṣé àwọn báyọ̀ bọ́ ṣá. àìmọye orí bíbọ àìmọye àwọn kan tẹ̀ máa ń sọ pé wọn kì í bọ orí ní ẹ̀yìn wọn ní wọn kì í fárí lẹ́yìn olórí. ẹ máa ń ṣe ni. ok tá a bá fẹ́ pé èèyàn pa ní ìsìn tí ò sí ibi tó wà ní London ìlú wọn pè pé lágbájá ọmọ lágbájá yóò sì dáhùn so kí ló wá dé tí wọn lè orí bọ à ń pè kankan nílé orí bí icon tó represent orí ni a máa ń ní lọ́dọ̀ tiwa so òun la máa ibẹ̀ láti máa ń pe orí bọ so ó pọ̀ sí ó máa jẹ́ náà ṣe bẹ́lẹ̀ dá ní spirit ni ó máa dáhùn ṣe bá máa ń pe orí pa wọ́n dẹ̀ máa ń ṣe nǹkan ìka àforí níbi tó lórí ò sí ń bẹ̀ nígbà tá a bá ń pe orí yẹn a máa sọ pé orí ẹlẹ́dàá lágbájá mò ń pè é mi ò pè é fún kú mi ò pè é pa o mi ò pè é fáwọn mo fẹ́ fún ẹ ní ìbọn ni o kò wá gbà bọ àìmọye èèyàn tó ń gbọ́ orí tó ń dúpẹ́ ẹ mọ̀ pé mi ò kì í ṣe èèyàn tó máa ń brag kárí bó jẹ́ èèyàn tó máa ń brag tó máa ń ṣe mo ní a lot of testimonies mo sáré fẹ́ lẹ́dùnmarè tó ń fún wa ṣe torí tí ò bá fún wa ṣe ń kọ́ amadina nẹ́ńtítì ni so. ọjà ní ilé san bí ò bá san ẹwà lè yóò ti mọ̀ àlókù tutù báyìí wọ́rá tutù wọ́n dẹ̀ tún máa ń sọ wípé ẹni bá máa dá sọ fún ẹni náà gbà mí wọ́n á ní tọ́ mi láwò. ẹ ṣe nọ́mbà mi ní 09035973313 09035973313. orúkọ yìí o. orúkọ mi ni spiritualist Ajéṣìkẹ́mi Olókun Ọmọlára Ọlátúnjí. tí wọ́n tún bí oníṣẹ̀ṣe náà o. ẹ̀yin náà ti jẹ́ àwọn tó sọ pé ẹ ti wà lára àwọn tó sọ pé ìṣẹ̀ṣe àti the same thing náà ni alágbọ̀ọ́yé ni advanced stage ìṣẹ̀ṣe ni. ìyá kàwé àwọn mẹ́ẹ̀kọ́ kun ni o ẹ̀jẹ̀ ń bí ọmọ yìí o ó dà bọ̀.